my name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you. Olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n gbé Ìbà Gani Adams lọ sí ilé ẹjọ́ lórí pé ẹ̀sùn tó fi kàn mí yìí mi ò ṣe. Chief Dr. Sunday Igboho ní ẹ̀ẹ̀kan ṣo làwọn fojú kan Tinubu rí láyé àwọn làwọn jọ sọ̀rọ̀. Ìbò wà ní àwọn ti ráyè pé kéèyàn wá di ayákìlà kó máa lọ bá olóṣèlú pààyàn kiri. Àwọn ò ṣe bẹ́ẹ̀ o. Ìbà Gani Adams ọ̀rọ̀ tó sọ yìí mẹ́rin ẹ wá, wọ́n gbé Ìbà Gani Adams lọ sí ilé ẹjọ́. Ìbà Gani Adams fúnra wọn ó wá pe olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà lẹ́jọ́ wípé olóyè tọwọ́ bọ privacy àwọn pé ọ̀rọ̀ táwọn báyàn sọ yìí o. Ìbà Gani Adams ẹ̀yin àgbàgbàgbàgbàgbàgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ìgbà tí Ìbà Gani Adams ṣe gudugudu méje yàyà mẹ́fà, àwọn èèyàn jáde wọ́n yìn Ìbà Gani Adams. Èyí tí Chief Dr. Sunday Igboho náà wá ń ṣe yìí, ohun tó dùn mọ́ ọmọ Yorùbá nínú láwọn tí wọ́n jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá. Ẹgbọ́n nǹkan tí kábíyèsí bàbá wa ọba Olúgbọ́n, kábíyèsí mo kí orí adé, ẹgbọ́n ohun tí wọ́n sọ náà. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ nígbà tí Chief Dr. Sunday Igboho tí wọ́n lọ ṣàbẹ̀wò sí wọn. Tí a fẹ́ pa Chief Dr. Sunday Igboho ni. Àwọn Fúlàní fi ikú lé Chief Dr. Sunday Igboho kiri. Tí ó yẹ kí ọmọ Yorùbá náà tún máa fòwú ẹ̀mí ẹ̀. Tá a bá ń ṣe eléyìí fún Chief Dr. Sunday Igboho lẹ́yìn tí ilé ẹjọ́ ti dájọ́, ilé ẹjọ́ Nàìjíríà lẹ́yìn tó ti dájọ́ ní July ọdún 2025 tá a wà yìí, oṣù tó kọjá ní ilé ẹjọ́ dájọ́ tó da ẹjọ́ tí Ìbà Gani Adams pé Chief Dr. Sunday Igboho tó da ẹjọ́ yẹn nù. Tí ilé ẹjọ́ dẹ̀ sọ pé kí Ìbà Gani Adams san owó 500,000 owó gbàmábìínú fún olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ tún wá sí ẹlẹ́fẹ́ lọ sí appeal court. Arákùnrin yìí ó sì ń lọ́bì lọ́wọ́ o. Chief Dr. Sunday Igboho sì ń lọ́bì lọ́wọ́ lórí pé kí wọ́n lè padà sí ilẹ̀ Yorùbá àti kí ìjọba Nàìjíríà kí wọ́n lift wanted sí ìjọba àná lábẹ́ ìkóso late General Muhammadu Buhari tí wọ́n gbé sí orí Chief Dr. Sunday Igboho gẹ́gẹ́ bí wanted. Bàbá yẹn wà ní àwọn ìlú káàkiri ní ìlú tí bàbá yẹn wà ní orílẹ̀ Germany. Chief Dr. Sunday Igboho fẹ́ lọ renew passport wọn. Nigerian embassy jẹ́ kó yé olóyè pé wanted ni ẹ́. Bàbá yẹn dẹ̀ wálé láti wá gbé wanted kúrò ní orí orúkọ wọn. Sásìkò yẹn ló wá yẹ kí ìkan lára àwọn àgbà ta ní lára àwọn tá à ń wò ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí aṣíájú odindi Ààrẹ Ọ̀nà Kakanfò Awu. Mi ò mọ èròǹgbà Ìbà Gani Adams lórí ẹjọ́ tí wọ́n ń pe Chief Dr. Sunday Igboho. Àmọ́ tó bá jẹ́ pé lórí pé kí ilẹ̀ Yorùbá kó lè tùbà kó lè túṣẹ́ ni, abẹ̀yìn arọ̀yìn ẹ bá wa withdraw kéèsì yẹn padà. Ẹ̀yin méjèèjì lẹ́ní kan tẹ́ ẹ fẹ́ ṣe ní ọmọ Yorùbá nílò yín. Ọmọlẹ̀ Yorùbá nílò Ìbà Gani Adams. Ká má parọ́. Ìbà Gani Adams ọmọlẹ̀ Yorùbá nílò yín o. Ẹ̀yin ni olórí àwọn OPC o. Ẹ wo iye àwọn tí wọ́n wà lẹ́yìn yín o. Ẹ wo Chief Dr. Sunday Igboho. Ẹ wo iye àwa tá a wà lẹ́yìn olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn òdẹ kì í dàlúrú kí ilẹ̀ Yorùbá kó lè tùbà kó lè túṣẹ́. Ohun làwa wà áfítà. Tí ìjọba Nàìjíríà tí wọ́n bá ti ṣe nǹkan tó ń jẹ wá ń yà ní ilẹ̀ Yorùbá, kí la fẹ́ máa pariwo fún pé a fẹ́ dá dúró, a fẹ́ dá dúró. Kárìnkà pọ̀ yíyẹ ló ń yẹ ni nà. Kárìnkà pọ̀ yíyẹ ló ń yẹ ni. Ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀, ká jọ fọ ilẹ̀ Yorùbá mọ́, kálàáfíà jọba, kájójì yé. Ókè ẹ wo 2027 bọ̀. Àwọn Fúlàní ó ti ń parapọ̀ àti àwọn kàńdá kan ilẹ̀ Yorùbá lórí báwo ni wọ́n ṣe fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu bí Fúlàní ṣe máa bọ́ sí orí ipò. Tó wá yẹ káwa ọmọ Yorùbá ká wá lajú wa sílẹ̀. Ẹ wo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró báyìí. Gbogbo ọ̀dọ́ nísìnyìí wọn ò lè proud pé àwọn lọ sí school torí ìwé tí wọ́n kà tó bá fi ríṣẹ́ láì mú kan mọ́kan, iṣẹ́ yẹn ò lè yọ, sálárì yẹn ò lè bọ́ wọn fọ́sẹ̀ kan. Gbogbo ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin nísìnyìí ẹ lọ wò wọ́n nísìnyìí náà. Ẹ lọ sí
ẹ lọ sí àwọn ghetto area káàkiri, ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ọlọ́mọ kan ọlọ́mọ kan ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ kan ọlọ́mọ méjì. Kí ló fà á? Ìṣẹ́ tóhun ìyà òun ló fa so many things now. Ẹ wo iye tó ń ta lítà epo kan, ẹ wo iye tó ń ta lítà epo kan. Èló ni sálárì? Kí ni minimum wage? Ẹni tó ń gba sálárì 200,000 tó ní ọmọ mẹ́ta, ó máa sanwó school àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta o, àbí kò ní sanwó school? Ó máa sanwó school o, ó máa sanwó ilé o, ó máa sanwó iná o, ó máa sanwó omi o, ẹ má gbàgbé o, ó máa sanwó security o. Kí ló wá fẹ́ ṣẹ́kù? Ṣé ìwà ọ̀daràn ò ní pọ̀ láàrin ìlú? Ẹ lọ wo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ó ti ń parun díẹ̀díẹ̀ náà. Àwọn kan ti sásá bí ẹ̀sìn láti fi bò wá lójúmọ́lẹ̀, láti fi gba wúrà àti fàdákà lọ́wọ́ wa. Àdẹ̀sọjí ọba tó jẹ nílẹ̀ Yorùbá, ṣebí nítorí àṣà àti ìṣe ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá nísìnyìí wọn ò rí táṣà àti ìṣe rò mọ́ náà. Kí ló fà á? Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣeé ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni? Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní tólúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 70 25 47 5427. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan o. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ní ilẹ̀ Yorùbá. Tá a bá ṣera wa lọ́kan, gudugudu gbẹ̀ tó ń bọ̀ yìí, ẹ má jẹ́ kó jálé wa lórí ní ilẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ ká dira wa mú. Ẹ wo báwọn Haúsá, àwọn Fúlàní, ẹ wo bó ṣe kóra wọn jọ. Ojoojúmọ́ ni wọ́n fi ń tako ìṣèjọba bàbá wa Tinubu. Ojoojúmọ́ ló fi ń tako ìṣèjọba President Bola Ahmed Tinubu náà. Kí ló fà á tó fi ń tako President Bola Ahmed Tinubu? Ẹ rò pé nítorí pé kí ilẹ̀ Yorùbá lè dá ni? Ẹ rò pé nítorí pé kí Nàìjíríà lè dá ni? Kò mà kí ń ṣe bẹ́ẹ̀. Torí àpò tara tiwọn mà ní. Torí àpò tara tiwọn òun mà ní. Ládùúgbò ohun tí President Bola Ahmed Tinubu tí wọ́n ṣe. Bí ṣe Tinubu tó bá máa ṣe nǹkan, ilẹ̀ Haúsá yìí náà ni. Bí Yàwó máa ṣe nǹkan, ilẹ̀ Haúsá yìí náà ni. Bí President Bola Ahmed Tinubu náà bí ó máa ṣe empowerment, ilẹ̀ Haúsá yìí náà ni. Still yet náà, ẹ̀yin Haúsá yìí náà lẹ sọ pé ẹ fẹ́ da ìjọba Tinubu nù. Ẹ tanra yín. Àwọn ọmọ kọ́lẹ̀ Yorùbá ànígbà. Ẹ má rò pé torí a ti ń pariwo Yorùbá nation, àwa náà a lè bá Nàìjíríà jẹ́ mọ́ Tinubu lórí. Ọmọ Yorùbá ò dẹ̀ lè bá Nàìjíríà jẹ́. Àmọ́ kí ìjọba Nàìjíríà kó má gbàgbé wa ní ilẹ̀ Yorùbá, kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Lábẹ́ bó ti lè wù kó ṣe rí, tá a bá ṣe ní plan A, ẹ jẹ́ ká ní plan B o. Ọmọ Yorùbá, tá a bá ṣe ní plan A, ẹ jẹ́ ká ní plan B. Ká ní plan A, ká ní plan B. Tí plan A ò bá work, plan B máa work. Àmọ́ tá a bá ti pínra wa yẹ́lẹyẹ̀lẹ, tí olóye ilẹ̀ Yorùbá tó ń gbé irú èèyàn bíi Májàsálá yẹn lọ sí ilé ẹjọ́. Ṣé bí Tinubu ṣe di president, tó ṣẹ̀yìn àwọn ọmọ Yorùbá ni? Tí kò bá sí ariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Haúsá ò fẹ́ ká lọ torí wọ́n mọ̀ wípé imú wa làwọn fi ń mí. Tí kò bá sí ilẹ̀ Yorùbá, báwo l'Haúsá ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ succeed? Natural resources mélòó ló wà ní north? Àwọn pípù yìí wọn ò lè fẹ́ kí wọ́n ká lọ. Ìdí rẹ̀ tó já sí pé tó fi ń fi owó, má rò pé torí pé bóyá torí wọ́n ti yin millions sí inú àkáǹtì ẹ. Ṣé owó tí wọ́n san sínú àkáǹtì ẹ yẹn, ó ti gbà pé tó bá dọ̀la o lè kú náà. Tó o bá ti kú, ṣó wúlò pọ̀ mọ́? Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ, ṣó wúlò fún wọn? Àmọ́ tí gbogbo wa
tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ tí ilẹ̀ Yorùbá tó túbà tó túṣẹ, ṣé àjòjì kan máa wá fi ọwọ́ ọlá gbá wa lójú ní ilẹ̀ Yorùbá? Àwọn ìgbèríko kan wà ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ tòní tó já sí pé àwọn tó jẹ baálẹ̀ ń bẹ̀ wọn ò ṣe ọmọ Yorùbá, bí Ìgèdè, bí kinní kan, bí Àtọ̀húnrìnwá, bí Ègùn ló ń jẹ baálẹ̀ ń bẹ̀. Kí ló fà á? Àwọn ọmọ Yorùbá ti fi iṣẹ́ abínibí lẹ̀ látàrí àìṣètò ààbò tó péye. Chief Dr. Sunday Igboho wá wálé, bàbá ọba Olúgbọ́n dẹ̀ welcome ẹ̀. Bàbá wa ọba Olúgbọ́n dẹ̀ recommend pé àwọn máa recommend Chief Dr. Sunday Igboho fún President Bola Ahmed Tinubu àti gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àti gbogbo gọ́vnọ̀ tó wà ní South West yìí lórí local security ní South West. Bí Chief Dr. Sunday Igboho ṣe fẹ́ ṣe jẹ́ ìkan lára àwọn adarí wọn. Táwọn èèyàn bá sọ wípé ẹ̀ ń jìjà lára Ìbà Gani Adams, evidence wà tí wọ́n lè fi sọ pé ẹ̀ ń ṣe lára Chief Dr. Sunday Igboho. Ẹ má ṣe lára Chief Dr. Sunday Igboho. Àsìkò Chief Dr. Sunday Igboho la wà yìí. Bàbá yẹn ti ṣiṣẹ́, ẹ jẹ́ kó jọrọ iṣẹ́ tó ṣe. Ẹ jẹ́ kó jọrọ iṣẹ́ tó ṣe o. Ẹ̀yin náà àsìkò tẹ́ ẹ ṣiṣẹ́ ti yín, ẹni ẹlẹ́ni kọ́ ló jọrọ yín o. Àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ti yín, wọn ò fojú yín ráre báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ́wọ́ gba Chief Dr. Sunday Igboho mọ́ra. Ẹ bá wa fà wọ́n mọ́ra. Ẹ bá wa bá President Bola Ahmed Tinubu sọ̀rọ̀ kí wọ́n lo power wọn. Power tí ààrẹ àná tó lò tó fi declare Chief Dr. Sunday Igboho wanted. Ẹ̀yin náà ẹ bá wa lówó power yẹn kó fi lift wanted kúrò lórí Chief Dr. Sunday Igboho kí bàbá yẹn lè rìn kó lè yan. Fúlàní ń wà kiri. Àwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ tó fẹ́ kílẹ̀ Yorùbá dáa wọ́n lé Chief Dr. Sunday Igboho kiri láti pa. Ṣó yẹ kí ẹ̀yin olóyè, ẹ̀yin aṣíwájú ilẹ̀ Yorùbá kẹ́yìn náà wà lára àwọn tó máa gbé Chief Dr. Sunday Igboho lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ ló tọwọ́ bọ privacy yín? Àbẹ́yìn kọ́ lẹ sọ̀rọ̀ yẹn ni wọ́n ṣàlẹ́jì yín pé ẹ̀yin lẹ ṣẹ́yìn ni àbẹ́yìn kọ́? Tó bá jẹ́ yín ni kí ló ó ṣá máa nídìí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ àbẹ̀yìn ní ilẹ̀ Yorùbá ń sunkún àánú lásìkò yìí. Bayo Black lórúkọ tèmi, tó bá ṣe ń lọ màá máa mú fún yín. Mo sọ yìí mo dúró ná, ó tún dijọ́ mi ìjọ́ re. A ó máa bọ̀bẹ́ ní ibẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Ẹ̀yin tèmi, gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́ Bayo Black, mo sọ yìí mo dúró ná, ire o. My name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you all. Èyí máa ga o, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ káàbọ̀ sí ìkànnì ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn tí ilé ẹjọ́ tó wọ́gi ilé ẹjọ́ tí Ìbà Gani Adams 5 billion lawsuit tí Ìbà Gani Adams sue Chief Dr. Sunday Igboho, tí ilé ẹjọ́ dẹ̀ wọ́gi lé ìpẹ̀jọ́ náà, tí ilé ẹjọ́ wá pàṣẹ fún Ìbà Gani Adams pé kí wọ́n san 500,000 fún Chief Dr. Sunday Igboho lórí ẹ̀sùn tí Ìbà Gani Adams tó fi kan Sunday Igboho tó gbé Chief Dr. Sunday Igboho lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀. Ilé ẹjọ́ dẹ̀ ṣèdájọ́, ó da ẹjọ́ yẹn nù, ó ní kí Ìbà Gani Adams san owó gbàmábìínú. Ẹ̀yin ọmọ Yorùbá, ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ìbà Gani Adams wọ́n tún ti gbé olóyè Aládìsá tí gbogbo ayé mọ̀ sí Chief Dr. Sunday Igboho lọ sí ilé ẹjọ́ appeal court tí ń ṣe ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Èyí ní agbára ẹ̀yin ọmọ Yorùbá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti Chief Dr. Sunday Igboho? Fẹ́yìn tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Ẹ̀yin tí ẹ dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀, ẹ tún wá ní ìmọ̀ kún ìmọ̀. Torí ètò wa Bayo Black TV show, ẹ wo bí ó ní agbára. Mò ń bọ̀, ẹ jẹ́ n sáré dé òkè lọ́hùn. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. Ẹ wò, eré la kọ́kọ́ pe ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ o. Ó ti wá fojú hàn gbangba báyìí wípé ọ̀rọ̀ yìí ò kì í ṣe eré mọ́. Ìdí rèé tí mo ṣe ń ké sí ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ wò, àtìgbà tí mo ti ń pariwo lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams
àti olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣé ẹ rí àdánìkan rìn òun ló ń ṣekú pa ọmọ ejò látìgbà tí wọ́n ti amalgamate wa papọ̀ Yorùbá, Ìgbò, Haúsá tí wọ́n ti so wá pọ̀ tá a ti fọ́ọ̀mù Nàìjíríà ní ọdún 1914 tí a dẹ̀ wá gba òmìnira ní ọdún 1960. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àtìgbà náà ni Nàìjíríà ti kó sí ìjà ẹlẹ́yàmẹ̀yà tó dẹ̀ wá já sí pé àwọn ẹ̀yà tó kù wọ́n máa ń gbè lẹ́yìn ara wọn. Àmọ́ ṣe rí ilẹ̀ Yorùbá tiwa yìí, ìṣe la máa ń kóra wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ, ìṣe la máa ń tú àṣírí ara wa síta. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà? Fídíò kan ló ń já ràìnràìn lórí ẹ̀rọ ayélujára. Gbogbo wa la rí fídíò yẹn, gbogbo wa la gbọ́ ọ́díò ni tí Ìbà Gani Adams allegedly wọ́n ní Ìbà Gani Adams ni wọ́n ń sọ̀rọ̀ nínú ọ́díò yẹn tí wọ́n ti ń béèyàn kan sọ̀rọ̀. Ó wá ń sọ fún ẹni yẹn wípé kẹ́ni yóò mọ̀ wípé Chief Dr. Sunday Igboho Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pọ́nlé, tí wọ́n ń tẹ̀lé, tí wọ́n rí gẹ́gẹ́ bíi mẹ̀sáyà wípé apààyàn ni olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Allegedly ni o. Ẹ jọ̀ọ́, ṣé apààyàn ni Chief Dr. Sunday Igboho? Ìgbésẹ̀ tí Chief Dr. Sunday Igboho ń gbé lórí kí àlàáfíà àti ètò ààbò ilẹ̀ Yorùbá kó lè strong, kó lè dúró digbidigbi, kí àtọ̀húnrìnwá kó yé máa wá fi ilẹ̀ Yorùbá ṣe handout láti máa fi hùwà ìbàjẹ́. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko nísìnyìí, àwọn àgbẹ̀ ibẹ̀ wọn ò tó ṣe oko mọ́ o, wọ́n ń lọ sí ìgboro láti lọ ra gàrí ni. Kí ló fà á? Fúlàní ti lé wọn kúrò lóko, Fúlàní ti fi màálù bà oko wọn jẹ́, wọn ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀, tó bá sọ̀rọ̀ pípa ni Fúlàní ń pa wọ́n. Wọ́n á fi ipá bá ìyàwó ẹlòmíì sùn. Àwọn kinní yìí, àwọn ìròyìn yìí ni Chief Dr. Sunday Igboho ń gbọ́ lóríṣiríṣiríṣiríṣi. Ìtó wá bí Chief Dr. Sunday Igboho nínú jù òun ni títí Dr. Aborode. Ṣé ẹ rántí Dr. Fatai Aborode? Bàbá tó ti lo over 20 years nílùú onílùú. Bàbá ìkówódé, ó kọ́ládé, ó kọ́rọ̀dé, ó dẹ̀ ra ilẹ̀ tó pọ̀ tó fi ṣiṣẹ́ oko. Bàbá yìí employ over 200 people tí wọ́n ń ṣiṣẹ́ ní fáàmù bàbá yẹn. Ó ní oko lóríṣiríṣi, ó ní nǹkan ìsìn lóríṣiríṣi. Bàbá yìí ní gbogbo dìpátmẹ́ǹtì tó ní. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 5427. Iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá ni bàbá ìwà, nítorí pé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ṣẹ́ gbàgbé. Ṣé a wá rí iṣẹ́ àgbẹ̀ yẹn ṣe mọ́ ní ilẹ̀ Yorùbá báyìí? Ṣé a rí ṣe mọ́? Ẹ wòye tán ta kóńgò gàrí báyìí. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ṣebí nǹkan táwọn Fúlàní yìí tí wọ́n ń ṣe káàkiri gbogbo ìgbèríko ni. Bàbá yìí wá dá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ ní ilẹ̀ abínibí, ní ilẹ̀ bàbá ẹ̀. Fúlàní dẹ̀ lọ fi ó dẹ̀ da màálù lọ sí oko ẹ̀, ó lọ fi ẹran jẹ. Gẹ́gẹ́ bí ẹni tó kàwé, ṣé ẹ mọ̀ ọ́ ní àgbà oníṣòwò bí èrè. Ẹni tó kàwé ó dẹ̀ gbéra,
ó gba ọ̀dọ̀ olórí àwọn Fúlàní yẹn lọ tí ń ṣe séríkì wọn láti lọ sọ fún wọn pé àbá mi bá àwọn ọmọ ẹ sọ̀rọ̀ o, bí wọ́n ṣe ń fi ẹran jẹ oko mi yìí, bí wọ́n ṣe ń ba oko mi jẹ́ yìí kò dùn mọ́ mi nínú o, owó ni mò ń san fáwọn tó ń bá mi ṣe o, owó náà ni mo dẹ̀ ń retí láti rí ìdí kinní yìí, àwọn náà tí wọ́n dẹ̀ ń sin ẹran tiwọn owó ni wọ́n fẹ́ rí, ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kó má fi ẹran jẹ oko mi mọ́ o. Kí ni bàbá yìí fẹ́ sọ̀rọ̀ ìdélẹ̀ fún? Wọ́n ní ṣe ni Fúlàní dẹ̀ kí bàbá yìí mọ́lẹ̀ tí wọ́n dẹ̀ kù wẹ́lẹ̀wẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ ṣá wọ́n ní wọ́n gba 4 million naira, mílíọ̀nù 4 owó náírà wọ́n ní wọ́n gbà kí wọ́n tó rìlíìsì òkú dókítà yìí kalẹ̀ fáwọn ẹbí ẹ̀ lẹ́yìn tí wọ́n pa tán torí pé ó mẹ́jọ Fúlàní lọ bá séríkì wọn. Gbogbo kinní yìí ló bí sí Dr. Sunday Igboho nú pé ẹ gbà mí ní ilẹ̀ Yorùbá, ṣé ọmọ Yorùbá kan lè lọ sí ilẹ̀ Fúlàní kó lọ wu irú ìwà báyìí? Fún ìdí èyí Fúlàní tó bá ti mọ̀ pé òun ò lè gbélẹ̀ Yorùbá nígbé alálàáfíà àfi kóun máa fìyà jẹ ọmọ Yorùbá kó fi ilẹ̀ Yorùbá lẹ̀. Ibi tí Dr. Sunday Igboho ti ṣe àwọn ọ̀tá Yorùbá rèé o. Gbogbo ẹ mọ̀ struggle Yorùbá nation ó ti ń lọ lábẹ́lẹ̀ táwọn kan ti ń pè fún Yorùbá nation. Ìgbà tí Dr. Sunday Igboho wá gbé ìwà yẹn tí Dr. Sunday Igboho wá dìde tí wọ́n gbéra, bàbá yẹn announce kó tó lọ sí Gbọ̀ngàn, bàbá yẹn dé Gbọ̀ngàn, ẹ wo itú tí Dr. Sunday Igboho pa ní Gbọ̀ngàn. Ká wá gbọ́ pé ọ̀kan lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá jáde láti wá sọ wípé ẹni tó ń take action tó yìí lórí kálàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá wípé irú ẹni bẹ́ẹ̀ o apààyàn ni o, ó ń ṣiṣẹ́ fún President Bola Ahmed Tinubu ni. Táìmù ìgbà yẹn President Bola Ahmed Tinubu wọn ti di president. Gbogbo wa la dẹ̀ rí fídíò sí Dr. Sunday Igboho níta káàkiri orí social media tí Dr. Sunday Igboho ti ń pe President Bola Ahmed Tinubu ṣàkíyèsí wípé bàbá tẹ́ ẹ bá tiẹ̀ máa ṣe president, ẹ wá ṣe president lé àwa ọmọ Yorùbá lórí, ẹ jẹ́ ká gba òmìnira, ẹ jẹ́ ká kúrò lábẹ́ oko ẹrú tí àwọn ìkọ̀ọ̀kan tí wọ́n sọ wá sí, ẹ jẹ́ ká tají o àwọn ọmọ Yorùbá. Téèyàn kan wá fẹ̀sùn kan wé ẹni bẹ́ẹ̀ pé ó ń bá Tinubu pààyàn ni, ó dárúkọ ẹni yẹn, ó ní Dr. Sunday Igboho ló pa á. Èyí ni Dr. Sunday Igboho gbọ́ tí àwọn onílù dídùn, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá, àwọn tí wọ́n fẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá tó wá sí, tí wọ́n gbé Ìbà Gani Adams lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ẹ̀yin tèmi, lẹ́yìn tí Chief Dr. Sunday Igboho àti àwọn ẹmẹ̀wà wọn tí wọ́n gbé Ìbà Gani Adams lọ sí ilé ẹjọ́, kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Mò ń bọ̀, ẹ jẹ́ kí n dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò, tí n bá padà dé màá wá gbé yín débẹ̀ lórí bó ṣe ń lọ. Bayo Black ní orúkọ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn ṣe ń wò wá, ẹ má gbàgbé láti bá mi subscribe o. Ẹ jẹ́ n sáré dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa, kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 54 27.